Ìtàn nípa Ìjàpá àti Àǹtí Òro. Nígbà ayé àtijọ́, nígbà láéláé, nígbà kan ẹ̀wẹ̀wẹ̀, ìyàn mú nínú ìlú kan. Ìjàpá aríṣẹ́máṣe, òkú ọ̀lẹ. Lówùúrọ̀ ọjọ́ kan tílẹ̀ mọ́, alákọ̀rí lọ wo ibi tí máa ń fóúnjẹ pamọ́ sí, àmọ́ kò sí oúnjẹ kankan nínú rẹ̀. Òwú aláǹtakùn ló gbanú ilé oúnjẹ rẹ̀ kan. Ó jáde síta, ó ronú tó lè ṣe. Alákọ̀rí bá rántí ọ̀rẹ́ rẹ̀ Àǹtí Òro bí tí ń róúnjẹ jẹ tí sì ń dán gbinrin. Bẹ́ẹ̀ ló pinnu láti lọ sí ilé Àǹtí Òro. Bó ti ṣe délé Àǹtí Òro, ó gun àtẹ̀gùn, bẹ́ẹ̀ ló kanlẹ̀kùn. Bẹ́yìn bá ṣẹ̀ ń bá fọ́nrán wa pàdé, tẹ́ ò dẹ̀ tí subscribe sórí ìkànnì wa, ẹ bá wa subscribe sórí ìkànnì wa báyìí. Àgbà wá búra béèrè òṣòrí, kẹ̀sì rí dájú pé tan notification bell yín náà lẹ̀ aago kélébé. Ẹ já tẹ̀wájú nínú ìtàn náà. Bẹ́ẹ̀ l'Àǹtí Òro dá lóhùn, ó pé tánu. Bẹ́ẹ̀ ni Ìjàpá náà wí, èmi Ìjàpá ọ̀rẹ́ rẹ ni. Bẹ́ẹ̀ ni Àǹtí Òro fèsì, ó ní Ìjàpá tìrókò ọkọ yẹn níbo? Àyìndé ọ̀kín àjẹjọ ló ń lọ, àlọkó lòun ó kígbe. Bẹ́ẹ̀ ni kí Ìjàpá ti ń sá. Nìjàpá bá fèsì, ó pé wá ọ̀rẹ́ wa, ọ̀rọ̀ àwàdà kọ́ ni mo bá wá sọ́dọ̀ rẹ láàárọ̀ yìí. Ọ̀rọ̀ pàtàkì kan ni ló gbé mi wá sọ́dọ̀ rẹ o. Bẹ́ẹ̀ ni Àǹtí Òro fèsì, ó ní kí ni nǹkan náà ná? Ní Ìjàpá bá dáhùn, ó ní àáwù ọ̀rẹ́ wa, èé ti jẹ́ tó jẹ́ pé ọ̀dọ̀ ti ẹnìkan ní gbogbo nǹkan ń gbé ń ṣe mìnì jọ̀jọ̀, nígbà tó jẹ́ pé ìlú gbogbo ìlú níyàn mú, àmọ́dọ̀ ti ẹnìkan ní gbogbo ẹ̀ tí ń ṣe rọ̀gùrọ̀gù. Kí ni tí ń ṣẹlẹ̀? Fàṣírí tó ń lò hàn mí. Bẹ́ẹ̀ l'Àǹtí Òro fèsì pé kò mọ̀ sí nǹkan kan. Ìwọ téèyàn sọ nǹkan fún tí ó jẹ́ pé ibòmíì lèyìn ò ti máa gbọ́. Ìjàpá ní àdákùn fàṣírí ń fún mi, wọn ò ní sọ fẹ́nì kankan, èyí tí kẹta ò ní gbọ́. Ní Àǹtí Òro bá ní rárá kò rí bẹ́ẹ̀, ló bá ní ọ̀dà. Ìjàpá ṣàṣèlérí, ó ní kí Ìjàpá padà wá lọ́jọ́ kejì. Bó ti di fẹ̀rẹ̀ láàjìn ọjọ́ kejì ní kùtùkùtù òwúrọ̀ nílé Àǹtí Òro. Ìjàpá tó kanlẹ̀kùn ọ̀rẹ́ rẹ̀ bí tí máa kàn án. Bẹ́ẹ̀ lọ̀rẹ́ rẹ̀ Àǹtí Òro dá lóhùn pé tánú. Bẹ́ẹ̀ ló ní èmi Ìjàpá ọ̀rẹ́ rẹ ni. Ó ní àáwù, ilé ò tí ì mọ́, jẹ́ káwọn olóko ọmọ lóko ẹmu ná. Ìgbà náà ni ilẹ̀ ọ̀sẹ̀ tó mọ́. Ìjàpá tún lọ, ó tó padà, kò tí ì pẹ́, ó tó kànkùn. Ó ní tánú, ó lémi Ìjàpá ni. Ó ní àáwù, jẹ́ káwọn ẹlẹ́kọ̀ọ́ máa polówó ná. Ìgbà náà ni ilẹ̀ ọ̀sẹ̀ tó mọ́. Ìjàpá ti yarí nu. Lọ́ba ní èwo la láṣejù gan-an? Tábà ran ni lọ́wọ́ ká ran ni lọ́wọ́, èwo ni ká máa dàyàn láàmú? Bẹ́ẹ̀ l'Àǹtí Òro wí fún Ìjàpá pé ìwọ Ìjàpá yìí aláṣejù ni ọ́. Ọ̀dà náà múra láti fò pẹ̀lú mi. Àǹtí Òro gbé Ìjàpá sáyà rẹ̀ láti fò lọ síbi tí oúnjẹ náà wà. Mo ń bọ̀. Léyìí tí ìrìn àjò náà sì gbà wọ́n ní ọjọ́ méjì gbáko. Lẹ́yìn ọjọ́ kìíní, Ìjàpá béèrè lọ́wọ́ ọ̀rẹ́ rẹ̀ pé sáà tí ì débẹ̀ ni. Bẹ́ẹ̀ lọ̀rẹ́ rẹ̀ dáhùn pé rárá o. Lẹ́yìn wákàtí díẹ̀, bẹ́ẹ̀ ni Ìjàpá tún béèrè sáà kò tí ì débẹ̀ náà ni. Nígbà tó tó àkókò kan tí wọ́n ń lọ lójú ọ̀nà, Ìjàpá bẹ̀rẹ̀ sí ní sùn, bẹ́ẹ̀ ni ń kántọ́ lẹ́nu níbi tí oorun náà wọ̀ láadé. Bẹ́ẹ̀ l'Àǹtí Òro pé olóorun. Ìjàpá bá sì rànràn lọ̀rẹ́ rẹ̀ bá ní a ti débẹ̀ òun a ti débẹ̀. Lẹ́yìn àsìkò díẹ̀ tí wọ́n débi tí wọ́n ń lọ tán, wọ́n jẹ, bẹ́ẹ̀ ni wọ́n mu, wọ́n sì sinmi.
lẹ́yìn ìgbà tí wọ́n jẹ tí wọ́n mu tán àǹtí òró sọ fún jàpá pé múra o kó jẹ́ ká máa mú ọ̀nà wa pọ̀n o. bẹ́ẹ̀ ni jàpá ní áhù ọjọ́ ò tí ì lọ òwúrọ̀ la sì wá yá máa ṣe fàájì wa lọ́nbí ká máa jẹ ká máa mu ká máa gbádùn yàn. bẹ́ẹ̀ ni àǹtí òró pé bọ́ọ̀ bá pẹ́ jù láàrin yìí bí wọ́n bá gbọ́ ọ mú. bẹ́ẹ̀ ni ìjàpá dá lóhùn pé áhù èyí ti jẹ́ kí ni tí ń ṣẹlẹ̀ tí ò ti bẹ̀ kú ò ganan. wá o tọ́ ọ bá fẹ́ máa lọ o lè máa lọ o ayé lọ bá mi kán tó bí bàbá rẹ ń lèmi tí ń sẹ̀mí bẹ́ẹ̀ sì ni mo sì ti ń gbénú ayé kí wá ló dé gan. ọ̀sọ̀ yìí tán bẹ́ẹ̀ ni àǹtí òró ní òun á máa lọ o. ìjàpá bá ní máa lọ bọ́ọ̀bá máa lọ. àǹtí òró ní àpé ń bá lọ ọmọ nílé dádélé àníkán tó bí bàbá rẹ lèmi tí ń ṣelé ayé ń délé fúnra mi máa lọ bọ́ọ̀bá máa lọ jáì. bẹ́ẹ̀ ni àǹtí òró mọ́nà tiẹ̀ pọ̀n ní bámbá tiẹ̀ lọ ń tiẹ̀. ó kù jàpá nìkan nínú oko olóko tí wọ́n ti lọ rèé jẹ àhejẹ. lẹ́yìn ìgbà díẹ̀ tí àǹtí òró ti fi ìjàpá lẹ̀ tóun sì ti bá tiẹ̀ lọ tí ojú ọjọ́ ti po fírí díẹ̀ ní ìjàpá ṣẹ̀ tó yajú pé mo tẹ́wà yìí kí ni í ṣe báyìí. ó gbìyànjú láti fò bẹ́ẹ̀ ló sì jábọ́ tó sì fọ́ yangayanga. kò ní jù báyìí lọ nínú ìtàn ìjàpá àti àǹtí òró. nínú ìtàn tá a wò tán yìí a rí i pé ìjàpá ní ìwọ̀ ọ̀kánjúà ìwọ̀ ńwọ́ra olè alápámọ́ṣiṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ̀kọ́ wo ilẹ̀ yín náà rí tí ìtàn yìí kọ́ yín ẹ bá ń kọ sábẹ́ àríwísí títí ìgbà míì tátún láǹfààní àti máa pàdé. ire o ire lójú owó rí agbára ṣe Èdùmàrè. ẹ rí i dájú pé tẹ̀lé ojú òpó wa tá a pè ní àgbà wá búra láti lè máa rí àwọn ọ̀kan ọ̀jọ̀kan bí irú eléyìí. Welcome to King's Consult, Human Resources and Management Services. Looking to grow your business or find your next job opportunity? At King's Consult, we offer expert HR consulting services tailored to meet your needs. Recruitment, staff management. We have several exciting opportunities available right now. Are you looking for a new role?